أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم Alesh Star TV ti kárí ayé, Alesh Star TV ti wá káàkiri, àìmọye mi ní sùúrù tí nàró, àìmọye mi ní sùúrù tí nàró. Ẹni tí ò nílé ó sọ wọ́n dolórùlé, ẹni ebi ń pa ó fún wọn lóúnjẹ òòjọ́. Gbogbo obìnrin ó ní kan má ṣàgbèrè mọ́, lọkùnrin lóbìnrin ó dá wọn lóko owó ìdílé.